Africa Content TV. Èmi ọmọ bọ́lá ti tóbi tó lẹ́mìí rẹ̀. Ṣùgbọ́n ohun tó dá mi lójú ni pé Ọlọ́run tẹ́ rí ẹ kò sí ohun tí ojú rẹ̀ ò tó. Wa huwa ma'akum aina ma kuntum. Wallahu bima ta'maluna basir. Níbi tẹ́mi àti yín wà yìí níṣẹ́ ojú wa ò kọjá bí tá a wà yìí. Èròǹgbà wa lè kọjá bí o gẹ́gẹ́ bá ti jókòó yẹn á ti rántí ìlú Èfó, á ti rántí Mọ́kà. Ṣùgbọ́n èròǹgbà wa ò lè mójútó ètò wa. Ni Yorùbá máa fi gbé ojú mẹ́wàá òdo ojú ẹni. Ṣùgbọ́n bójú ẹni tìlẹ̀ wù kórí ojú wọn ọ̀ká kọjá bí tá a wà yìí. Ṣùgbọ́n ṣe é rí Ọlọ́run ọba. Ojú rẹ̀ ká ayé, ojú rẹ̀ ká ọ̀run, ojú rẹ̀ ká àná, ojú rẹ̀ ká òní, ojú rẹ̀ ká ọ̀la. Òun ni ó máa bẹ lọ nígbà gbogbo. Bí Ọlọ́run bá wo nínú ẹ̀mí rẹ̀ jẹ́ bí Allahu Akbar. Allahu Akbar. Ṣé rí nílé ayé ìkéyọ̀ wí Allahu Akbar? Kọ́ọ̀lù kan ni tó ní kúwà, gbólóhùn kan tó ní agbára ni. Ọjọ́ tí àwọn kèfèrí dájú kọ Mùsùlùmí. Kèfèrí ní ọmọ ogun tó lé ní 3,000. Ọmọ ogun Mùsùlùmí ò ju tásẹ́rẹ́ lọ. Kámfí àti Kọ̀lílà tí tọ́lọ́hun wí fún wa lẹ́nìyẹn. Gbólóhùn wo làwọn Mùsùlùmí wí jọ́nà àjú bí Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Bí ọmọ ogun kèfèrí ṣe pọ̀ tó Mùsùlùmí sì ń ṣẹ́gun. Gbogbo ẹni ọba fẹ́ ṣẹ́gun ayé bí Allahu Akbar. Ìwọ olóòwò àlẹ́ lómi lẹ́yìn rẹ̀ àlálágbẹ̀kẹ̀lé àlálágbẹ̀kẹ̀tẹ̀. Àwa ò lẹ́ni àáké sí àlẹ́ ni àáké pé a lè wí ní kọ̀kọ̀ a lè wí níta gbangba ká fọwọ́ ẹ̀ gbáyà. Wípé la ma'budan ghayrillah, la ma'budan siwa rabbul khalq. Ẹni tó tó pè ní òun ni màá sìn bọ́tọ́ lọ́wọ́ òsì. Bí èèyàn bá sìn nǹkan mí ọba sì kó ṣòfò. Ọlọ́run là á ké sí, Ọlọ́run là á ké pè. Ìkẹ́ àtọ́lọ́ Ọlọ́run abadan sẹ́lẹ̀dà. Ala rasulihil karim ibn Abdullah. Ìkẹ́ àtọ́lọ́ Ọlọ́run gbére kọ́ máa bẹ lórí Ànábì wa Muhammad. Mo kí gbogbo ẹ̀yin àfáà mi tẹ́ wá ní òkú ṣẹ́gun lẹ́nu dì. Nínú àwọn àgbàlagbà tó sọ̀pọ̀tì mi rí dáadáa kí ìlú ó tó rí báyìí kígbà ó tó rí báyìí. Olóko yín kan bẹ́ẹ̀ tí lè gbàgbé wọn. Nínú àwọn àfáà àgbà tí lè gbàgbé nílùú òkè wọ́n tó tì mí wọ́n mú mi dé ojú mi nù. Níjọ́ táwọn èèyàn ń pè mí lóko tí ń jẹ́. Ipò tí wọ́n wà lónìí Ọlọ́run sábà ní kẹ́ wọn. Mo wá kí i, ó kọ yín ẹnu bí rántí wọn mo pa ọ̀rọ̀ náà mọ́ ọjọ́ ọ̀rọ̀ pọ̀. Èmi ìgbà gbogbo ẹni ọba ṣe mí lórí ní bó ti dé kó kiri mọ́. Bàbá mo kí i, ẹni yóò kún ẹni yóò ní kú. Mo wá kí bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín. Bíṣọ̀bù wa tí wọ́n ṣe wá ṣe kí mo kì í bẹ̀rù. Khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu. Olóríire nínú yín lẹ́ni ọba ọmọ Kùránì ti kọ́ ẹ̀. Àwọn ti tún wá gbé sàkọ́fà wọ̀ kó bàbá wa tí wọ́n ṣe wá sí fún wa. Wọ́n nílé gbé wọ́n ní skul mọ́ wọ́n lọ́làjú. Èyí tó wá ga jù bẹ́ẹ̀ ni pé al-adab fawqa al-'ilm. Tẹ bá wò mẹ́rin pé ẹ̀kọ́ ń bẹ tó yàtọ̀ sí dìgírì. Mo wá mú bàbá àgbà Sheikh Al-Karawi. Mo fi wọ́n ṣe sálámà sí ààyè ọ̀la yìí. Ọlọ́run ní pa yín ọ̀la ìlà ìjọba. Ilé ẹgbẹ́ wa mi Ọlọ́run ta ṣe dálẹ̀. Kulliyatu Ayatullahi Al-Islami tọ̀dọ̀ tèmi kò ṣe dálẹ̀. Mo wá ránṣẹ́ sí bàbá àgbà Al-Karawi. Pé ẹ gbà mí. Bóò láṣẹ. Láwàní tí wọ́n wé lémi lérí tí gbogbo Mùsùlùmí ni. Bẹ́ẹ̀ bá pè ní mọ̀rìkàsí ní mí ṣùgbọ́n mi yé ṣe mọ̀rìkàsí. Bẹ́ẹ̀ pè mí ládàbí ọmọ ọbẹ̀ ní mí ṣùgbọ́n mi ìgbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ pè mí ṣùgbọ́n ọmọ ọbẹ̀ ní mí àwọn ọmọ bí mi ìgbà bẹ́ẹ̀. Tá a bá ní ká lo usulubu mọ̀rìkàsíyà pátá ilé kéwì yìí. Àbí tá a bá tún ní ká lo usulubu àdàbíyà complete. Tá a bá ní ká lo usulubu zumari complete. Nígbà jẹ́ pé gbogbo wọn ni bàbá mi ọgbọ́n wo la máa dá.
kí n má rọlé apá kan dá. Ọ̀kan sí. Wọ́n rẹ́ ṣẹ́ta àfa àgbà kára pé ẹgbà mi o. Ojú ọ̀nà yìí ni bó lẹ́sẹ̀ ràn mí lọ́wọ́. Wọ́n wá ní iye ohun tí bàbá àgbà kára wí kọ́ ránṣẹ́ tí wọ́n tún start pé ẹ̀tẹ̀lé báyìí. Markaz mo mú nínú ẹ̀kọ́ àwọn tó jù wá lọ bẹ̀ mo pápọ̀ mọ́dọ̀ mi. Zumra mo mú nínú ẹ̀kọ́ àwọn tó jù wá lọ bẹ̀ mo pápọ̀. Àdàbíyà mo mú mo ti sáàkà kinu mo ti kọ́ra àwọn tíra mi wà tí wọ́n ń lò ní Káírà alọ́kọ́ pé náà lábẹ́ máa fi kọ́ so that ẹ lè mọ̀ wípé òjò ní yóò ọ̀bẹ nìkan sọ̀tà o ẹni etí rí Létí pa. Àmín. mo bàbá àgbà Al-Karawi kì í mo kì í dáadáa mo kì í tẹ̀mítẹ̀mí mo kì í tọkàntọkàn. Ẹ̀bẹ́ ọ̀nà bẹ́ẹ̀ ló ṣe pé mi lọ ni mo fi sọ ọ̀hún sẹ́tẹ̀ ẹ̀rọ mi ò ń ṣe ọ̀nà abẹ ọbẹ̀ inú mi dùn ká. Ẹ sì sọ̀rọ̀ ká fún mi nísìnyí pé ọmọ ìyá mi tí ń fẹ́ràn mi pọ̀ kódà tèmi gan ọmọ nìyí o. Mo gbà yín láṣíwájú, mo gbà yín ní bàbá, mo gbà yín lọ́gà, ọlọ́run ní dáró ní ilé ayé. Ọ̀dà máa ṣe aláwùdá kú mẹ́ta. Ṣé wọ́n ṣe ní ìwà ìdẹ̀ṣe kíkí àwọn ṣẹ́ẹ̀fì ló inú mi kù sí wọn? Gbogbo ẹ̀yin ìṣì yóò mọ̀ kí. Ìyá wa tí wọ́n bí Aláàjì Sìdábà mọ̀ kí. Ẹ̀yin ìyàwó Aláàjì Sìdábà mọ̀ kí. Ẹ̀wọ̀ lọ́hùn. Olówó lọ́rọ̀ lọ́hùn àyàwó lẹ́ háì. Àwọn àfáà gan mélòó nu wa ló tó bẹ́ẹ̀ mọ́. Kéèyàn dá sọ̀bù ìyàwó lérí láti fi ṣe súnà lẹ́bí. Aláwa tá a kàn ń ṣe ìfáwù súnà mọ́ra wa gan mélòó ló ní bánẹ́bí ti ṣe ìdí kó o ṣe é lé wa. Aláàjì Sìdábà ọlọ́wọ́ san ilẹ̀ sàárè. Nínú pé ìyàwó wọn. Wọ́n á kí ọ̀rẹ́ mi àtijọ́. Mo kí ọmọ ìyá mi, mo kí olóore mi, mo kí aládùúgbò mi, mo kí ọ̀rẹ́ mi, mo kí ẹbí mi, mo kí bàbá mi, mo kí ìran mi, mo kí ẹni ọgbà mi lẹ̀ láwọn àsìkò ọjọ́ kan tó gún lé Prince Abdulrahman Bisi Yusuf. Iṣẹ́ tẹ́ ẹran mi ò gbá kí n ṣàròyé ṣùgbọ́n mo ti rí Bisi Yusuf ọ̀pẹ́. Àmín. 2003 lèmi àti wọ́n dọ̀rẹ́ gbàdálájọṣe. Lọ́dún tí mo kọ́kọ́ dé Èkó tí mo bẹ̀rẹ̀ sí ní ta ọ̀dà níbì kan. Ọ̀dà lèmi kọ́kọ́ tà lẹ́kọ̀ọ́ ìkó tọ̀dà. Wọ́n àti lọ́kọ́ bí ẹgbẹ́ tó ṣiṣẹ́ ọ̀dà. Tọ́ dáadáa. Nípadà Yọ̀bọ̀ mo bá wọn tọ̀dà. Mo jókòó ṣọ́ọ̀bù ọ̀dà lọ́dọ̀ aládìẹ. Ìmáàmù Bàdà náà ṣèbí wàásí ni wọ́n ló gbé àfà yìí débi láti gbòógè. Àṣẹ pé gbogbo jàmáà ká ọ̀gánáìsì wàásí fún ó ṣe wàásí fún gbogbo òlú. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ọ̀gánáìsì wàásí ọlọ́jọ́ mẹ́ta lẹ́yìn tó ń ta ọ̀dà fún oṣù mẹ́fà. Ẹ̀ẹ́dùgbẹ́ mi ò sọ pé mo ti ń bá bọ̀. 1993 mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe wàásí. Mo wá lọ́dún mẹ́wàá lẹ́yìn ìdúró lẹ́kọ̀ọ́. And I was born in 1991. Bísí Yusuf lọ wá wọ́n wá wà nú àwọn tí wọ́n pè wá pé Amọ̀ríkà yéèfì nínú Islam. Bó tilẹ̀ jẹ́ pé 93 ní ti ń lọ káàkiri ọjọ́ Kìsí, Ọ̀sákì, Ọ̀gbọ̀rọ̀, Ìgbẹ́tì, Káyà Mọ́ndé tí wọ́n káàkiri sí wá sí ọ. Aláàjì wa Abdulrahman Adébísí Yusuf tó tó bàbá tó tó kú yìí. Àwọn ni wọ́n wá gbà wọ́n rí kàyéfì yìí. Wọ́n wá fà mí mọ́ra àwa jẹ̀bi èmi àtọmọ wọn wá dọ̀rẹ́. Ìlú òkèèrè mi ti wá Èkó náà bá àwọn tí wọ́n sí. Bọ́lá bá ṣe bí ìjà ìlú máa ń na àwọn ṣẹ̀rí máa ń ná wọn dáadáa. Nàfínà àfihìdá dídà kùlà kárí. Màá tẹ̀lé yàrá máa kí láàmà nàdúrà. Inú mi ló dùn. Bí Yusuf ọ̀rọ̀ yìí pọ̀ lọ́dọ̀ mi, inú mi sùn ní ìfákòdò ìfàlẹ́ ìtẹ́ni tí wàá kà sí. Pé mo kí bí Yusuf dáadáa ẹgbẹ́ sí ẹ̀bẹ́. Gbogbo ẹni ọba sí lára fún màá máa wí lọ́dún. Ọ̀gá jìnnà sí mi díẹ̀ ṣùgbọ́n mi ò bínú. Gíga náà ni bí ẹ bá ti ga níbi kan, òkè ọ̀hún ò ní dé kó rí òkè. Aláàjì Tájù dì àpẹẹrẹ. Mo kí i dáadáa. Ẹ̀kú iṣẹ́ kò lè bàjẹ́. Àbúṣẹlẹ̀ mo kí i dáadáa. Ọlọ́run ní tọ́jú. Aláàjì wa Tájù dì Yàsìn. Tẹ̀sílìm. Mo fi yí kí Aláàjì Tájù dì ní Yàsìn. Ájì Tẹ̀sílìm Yàsìn mo kí mo wá kí alága wa pé wọ́n wà ní lónìí. Bóyá wọ́n sì ń kọ́ àìmọ̀. Aláàjì wa Muhammad Mustapha
Adékúnlé Fígò bàbá Èbúté mo ti kí wọn kalẹ̀ ó kọ ọmọ ni wọ́n ń pè mí gbé jáde ìdíbàdéró gbogbo ìtẹ lẹ́tọ̀ọ́ sí kìkì òkè orúkọ ọmọ wa ẹyọ kan náà ni wọ́n pè sí mi létí. Mo fẹ́ kẹ́ ẹ máa maintain steeze yín kó tí ó fi kó ọmọ jáde gbogbo condition tẹ bá bára yín ẹ maintain steeze yín ẹ maintain composure yín ẹ má jẹ́ kí inú yín ó dùn gbàgbé pé ọmọlúwàbí yín. Alábí kàlá ilé mọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ sọ gbólóhùn méjì ní Súrátù Yusuf verse 69 yẹn lọ́ọ́ bá mi wá wá. Alhaji wa Bisi Yusuf Abdulrahman Alhaji wa Isijaba ẹ máa ọpẹ́ ní kẹ́yìn ọmọ ọdún torí gbogbo nǹkan Ọlọ́run ti dá Isijaba wò nílẹ̀ làámù wà fáwọ̀ gbogbo ohun tí máa dẹ́rù ba ìdájọ́ pípẹ́ ṣe ẹ̀sìn Ọlọ́run ò pé méjì Ọlọ́run ti ṣe orí Isijaba kò tó dẹ̀ Ọlọ́run lẹ́ Ọlọ́run dẹ́hùn àbáyà Ọlọ́run dẹ́hùn wọn wò torí pé òòjọ́ kọ́ ni wọ́n lo lówó Ọlọ́run dá wọn wò níjọ́ dààmú tí yóò ní mọ rìsọ́ọ̀tì tọ́lá gbé yọ Ọlọ́run fi ní ohun tí kálukú ọ̀jẹ̀ léèrè lọ́la ẹnìkan ọ̀ma Alhaji Isijaba torí ẹ̀fọ́ náà wẹ̀. Ọlọ́run ti bi iṣẹ́ dá wọn wò ọ̀tara òbí dá wọn wò wọn ò sì fẹ́ kódà Ọlọ́run dá wọn wò bí àlàáfíà wọn ò sì fẹ́. Ohun tó wá wà ń bí iṣẹ́ Ọlọ́run ni wípé ẹni ọba fi lè pàṣẹ àdáwò gidigba náà lọ́mọ dúró. Isijaba ìmánì tẹ ní pẹ̀lú Ọlọ́run ní pé irú ẹ mọ́ sọ̀gbà gbọ́nà. Ọjọ́ tí àwọn ẹbí Yusuf alayhisalam tí wọ́n wá lọ mọ́sàlì padà wọn ò mọ̀ pé àbúrò àwọn ló ti jọba. Gbogbo wa náà dúró lórí ilé láyé o. Àmín. A sì dúró lórí ilé láyé kìámà. Àmín. Wọ́n mọ̀ pé àbúrò àwọn ló ti jọba. Wàlámà dákàlú àlá Yusufa. Àwa ilé àbáwò. Fọlá ìní ànàbùkà. Fọlá àtàbùtà ìsìnkì mọ̀ kánú yá mọ̀lú. Anábì Yusuf ní nọ́mbà 10 ní ọmọ bàbá ẹ̀. Ṣùgbọ́n ó ní àbò ní nọ́mbà 11 náà bàbá ẹ̀ ọwọ́ alábùrò kan tó jẹ́ nọ́mbà 12 ọkùnrin ní gbogbo wọn kò sómi. Yàhábù liman yasha'u ìnáṣà, wàhábù liman yasha'u zùkúrà Ọlọ́run. Bàbá àwọn òbú mi kan méjìlá ní gbogbo wọn Yusuf nọ́mbà 11. Òun ti máa dọ́gba pẹ̀lú gbogbo ohun tó gbé rí. Gbogbo ẹni tó wà lábẹ́ ìṣòro, ọba tó ní kí Yusuf ó borí ìṣòro, gbogbo àná ó borí ìṣòro. Aláàjì kìíní kò dúró kí púpọ̀, aláàjì sọ̀rọ̀ kẹfù kí. Wọ́n wá lọ bá Yusuf wọn ọ̀mọ̀ kóhun ló ti lọ bá ọ̀dọ́ rẹ̀ wọ́n sì kó jẹ. Nígbà wọn wá débẹ̀ wọ́n dá àbúrò rẹ̀ mà. Torí òun nìkan àtàbúrò rẹ̀ nìyá tí wọ́n bí. Ṣé mọ̀ pé Yorùbá ní ọmọ ìyá kì í ya ọmọ bàbá yín máa rà. Akí ẹ̀yin oníyàwó kọ̀ọ̀kan ọlọ́run bàbá yín tó lé yín. Akí ẹ̀yin oníyàwó méjì mẹ́ta mẹ́rin ọlọ́run bàbá yín tó lé yín. Wàlámà dákàlú àlá Yusufa. Àwa ilé àbáwò. Yusuf àti àbúrò rẹ̀ Bùnìyámínù ni wọ́n pè fún wa nínú tàrí. Àwọn méjèèjì yẹn nìkan ni wọ́n ní ìyá kan náà. Gbogbo àwọn ìyókù ìyá ọ̀tọ̀ọ̀tọ̀. So àbúrò tiẹ̀ ń bó ṣe wá rí láàfin lọ́dún ọbẹ̀ wá gbó oúnjẹ. Fọlá ìní ànàbùkà. Ọjọ́ ọ̀fà mọ́ra sẹ́wọ̀n ọba lálá ni ọ. Àwọn kan ò lè sún òkèlè ni wọ́n bá sọ̀rọ̀. Ó ti wá rójú ẹ̀. Ló ń jẹ́ pé ẹ má ṣèkà gbogbo àwọn tẹ bá ṣèkà fún kéékèèké. Wọ́n ti máàkì fèsì yín, wọ́n máàkì ojú yín, wọ́n mọ̀ yín. Ọ̀rọ̀ yín pẹlẹ́bí wọn àwọn tẹ dá lọ́rọ̀ mọ̀ yín. Àwọn tẹ ṣèkà fáwọn òbí wọ́n mọ̀ yín. Ọwọ́ wọn ní ètè kúrà. Yusufu wa màkà búrò yẹn wá pè orí ògèrè kò sí ìlú ọ wá dì mọ́ ọ wá sọ̀rọ̀ sí létí pé má ṣe kí o má ṣe kí o má ṣe há o má fún wọn lára o sórí mi ọba yìí èmi ni bọ̀dá rẹ tí ìyá kan náà jọ bí wa o. Ṣé òfin lọ́wọ́ ẹ̀fẹ́ pé brọ́dà ni kí ló wí? Ìní ànàbùkà. Fọlá àtàbùtà ìsìnkì mọ̀ kánú yá mọ̀lú. Lórí gbogbo ọmọ rẹ̀ tí wọ́n ti wù yẹn, má dàpọ̀ pósò rẹ̀ lọ sábẹ̀ tẹ́lẹ̀ nígbà kẹ́bí ọ̀sọ́ nǹkan kan fọ́ òfẹ̀sẹ̀ mi ní brọ́dà yẹn náà bá kàn mí rí bẹ́ẹ̀. Ẹ̀yin ni
ó ṣe kí ni wọ́n mẹ̀tẹ́ ni ìṣó. Fàlámà jáde òun bí káàdì yàrá sí máa yàtọ̀ fẹ́ra ní àkí. Mo máa tànà máa dènà àyíyàtúmọ̀. Kedere máa wá tù. Àyíyàtúmọ̀ àyẹ̀wò ìdàpọ̀. Alájà ló ti sọ. Àpò ọ̀pọ̀lọpọ̀ ìṣó. Bọ́lú nàbùbídù sọ wá àyè mọ̀líkì. Ṣẹ́gun abẹ́ ti kọ́ mi ní ìwúyẹ́ ìtẹ́jú lọ. Yusuf wa ní ẹ̀mọ́ gbóúnjẹ lọ níṣẹ́. Má ṣe bí bàá pa ọmọdé wa o. Maintain station. Maintain compulsion. Ohun tí ọba tí tó fi ẹ má yọ síta ní máa ń pààyàn rún. Tí àbúrò rẹ bá ní brọ́dà mi yóò bá páàlì Yusuf jẹ́ jọ́nà. Ṣé nígbà wọn wá lọ wá ní brọ́dà mi ẹ mú mi sọ́dọ̀ ọ̀nà bí màá ṣe mú ọ sọ́dọ̀ ìlú ọmọ bọ̀ rí. Ṣùgbọ́n o ò ní tẹ̀lé wọn délé lónìí o. Owó ò ní tẹ̀lé wọn délé lórí bẹ́ẹ̀ ni wọ́n sábà wò ní. Bí wọ́n ti wá bu oúnjẹ fún wa, Ànábì Yusuf wá ní kó lọ ju ife kọ́ọ̀pù ńláńlá tó jẹ́ kọ́ọ̀pù góòlù kí wọ́n jù sínú ẹrù wọn wá jù síbẹ̀ wá ní kó máa lọ. Ànábì Yusuf wá ànáùnsì pé àwọn tí wọ́n wá gba oúnjẹ láti Kénáánì olè ni wọ́n jí nǹkan. Náà ó ní wọ́n jí nǹkan. Wọ́n wá béèrè pé náà yóò fún mi. Bọ́lú nàbùbídù sọ wá àyè mọ̀líkì. Wọ́n ní kí ló sọnù kí ni wọ́n gbé wọ́n ní ohun kọ́ sọnù kọ́ọ̀pù tí ọba láìkì jù yẹn Yusufu kọ́ọ̀pù tí àṣìṣù ìbísílà láìkì jù kọ́ọ̀pù góòdì ẹ̀ ti jí. Wàlẹ̀ máa ń já bí ìmúlò bàyẹ̀rẹ̀ wà nàbí ìzànímù. Bọ́lú tàláyì lápàdé àlèmọ̀ tó máa jìnnà nínú bùsídà fìlà àrídì wà máa gbọ̀nà sáré kì í. Àdìgbòlò ni ó pẹ́ la ilaha illallah. Ìsọdẹ oúnjẹ náà bá wà. Táà ní gbé nǹkan rẹ̀, Yusufu wá ní ọ̀dà ẹni àtú ẹrù yín ẹgbẹ́ ẹgbẹ́ o, àtú ẹrù yín nínú ẹrù ẹni tá a bá ti bá abọ́ ọ̀hún mi ọba, a máa mú ẹni yẹn sílẹ̀. Ọgbọ́n nílé ayé gbàgbé sagbára. Ọlọ́gbọ́n ju agbára lọ. Ẹ lọ apply sense. Kódà bí ẹ bá jà ẹ apply sense. Kò sí ohun tó jẹ́ kí irú owó ìyàn náà ló sá sense ni. Ìnáka láńtẹ̀ sẹ̀tì máa yà sọ́bìlà. O ò lè ní sùúrù pẹ̀lú àrà tí mo dá o. Nígbà tí mo sá òsì padà ní sùúrù orí tí mo sọ fún ọ. Kódà bí ẹ bá jà ẹ jà sense. Nígbà wọn tú oúnjẹ gbogbo wọn, àbúrò rẹ̀ tó lóun ò mú kalẹ̀, inú ẹ̀ ló ti bá ọba ní kọ́ọ̀bù táwọn wá ṣẹgbẹ́ òun ló mú fún bí èyí ẹ̀sọ́ ẹ̀mú. Nígbà wọn mú lẹ̀ náà. Bọ́lú bá máa jẹ́sẹ̀ òun ìyàwó tọ̀mọ̀tà sí bí náà. Bọ́lú jẹ́sẹ̀ òun mọ́ ní ìwòjì dábìrà ni. Fáwọn jẹ́sẹ̀ òun kátà nígbàrá tí sì ń sọ ní bí náà. Bàbá dàbí àwọn èèyàn tí ń bọ́bílà mi àìyàjí. Súnmọ̀ sàkẹ́rọ̀ dàbí mi àìyàjí. Bàbá ní kàdíkà ní Yusufa. Ọ̀tá ní Yakuza káwọ̀ méjì nílẹ̀ Pálíkì. Ìlà àyàṣà Allahu. Àìbáwò dáradà ti máa ná ṣáwó. Bàbá kọ̀kún lílì ìlìmí àti mú. Bọ́ọ̀lù ìyẹ̀síríkì bàbá ní sàrọ̀kọ̀ àbò ńlá o. Ojú ànábì Yusufu wa kán. Ṣé wọn kó ti parọ́ olè wọn ṣe kọ́ bọ́ọ̀lù òun lò? Wọ́n ní àbúrò yín jalè òun mu. Kí ló yẹ káwọn ọ̀dà tó kù ọmọ ṣe? Tàbí nọ́mbà ẹni tí ó mọ̀lá bàbà lé dákun wọ́n ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá wa náà ní ẹ̀kọ́ orí di àṣìṣe ni ẹ̀gbẹ́ kí ni wọ́n wá wí fún wọn ní. Bọ́ọ̀lù ìyẹ̀síríkì. Wọ́n ní ìyẹ̀síríkì. Olójú kẹta yìí ìyẹ̀síríkì. Tó bá tiẹ̀ wá jalè tó gbé yín nìkan ẹ̀yin ló jẹ́ tuntun sí. Bàbá ní sàràkọ̀ àbò làwọn ní Bábílú. Ó ní bọ̀dá kan nígbà kan ó ti sọnù bó tiẹ̀ ti kú ní Yusufu ni wọ́n pè é. Bọ́lá sàrà àhùnmí láhùnmí kọ̀ọ̀bù. Bọ̀dá rẹ̀ yẹn náà gbà tí ń bẹ ní kékeré olè ní ìlú ẹja.
wọn ò sì mọ̀ pé òun náà ní ọ̀rọ̀ wípé ọmọ yẹn náà ní Yusufu tóun náà ní wọ́n ní ojú àlẹ́bí Yusufu wa pọ́n. Fàṣọ́rọ̀ Yusufu bí nàbùsì. Àlẹ́bí Yusufu wa ronú nínú ẹ̀mí rẹ̀. Wà lámú ìkúti àlà wọn. Kọ́lá tún ṣẹ́rù màkàná. Ìgbà burúkú ti bẹnu ilé ẹjọ́ iná. Ẹ má jẹ́ fara wọn yín, tó bá jẹ́ pé ìyá kan náà ló bá bí wọn ni, o ò ní fi ọmọkùnrin yẹn ló lè jọ. Ẹ lọ tolé ẹ̀yìn tí àwọn yín bá ti ń pé méjì pé mẹ́ta. Ẹ má dá àwọn ọmọ kan ó rí pé ìyá wa kọ́ ìyá àti ọ̀tọ̀. Ẹ tó ọmọ pọ̀ tọ́ ni o. Súnà ló ní abẹ́ àwọn méjì ká bẹ́ àwọn mẹ́ta ẹni ọba rọ̀ lọ́rùn. Àìrí létò láàrin àwọn ọmọ àwọn ọkùnrin àwọn bàbá lọ́pàá tó gbé ilé olórogún lé ilé olórogún ò lé bàbá ní òbẹ̀tò.